ìwọ tó ń torí pọ́kùnrin cheat kí wọ́n náà wá máa cheat náà bìnrin mo parọ́ orí náà fi ní ẹ. jáde tán poverty bad economy ó ti sàwọn èèyàn bí wèrè tán sílùú kò ń ṣe pé ẹlòmíì choose láti sọ̀rọ̀ statement yẹn bọ̀ ìyà yẹn náà ìyà pọ̀ ìyà ló jẹ́ kẹ́lòmíì wò pé wo kí n tiẹ̀ kú n bá máa lówó lè ní kí n tiẹ̀ kú lọ́la poverty yẹn ó ti affect it psychologically because it's not even normal for you to say things like that pé nínú ká àfọpọ̀ lọ́kọ nínú àyè tẹ́ wà lóṣòdì fẹ́yìn kan lọ rí zoom sóṣòdì fẹ́yìn kan wà lórí payroll pé ẹ̀yin kan ibi tán ti ń bá yín ò dáa actress ni gbogbo wọn that's how they do. kí lè rògbà yín lórí. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò Oyinmomo ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ fún gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa ẹ káàbọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ nígbà tí a bẹ̀rẹ̀ nígbà tí mo fẹ́ ṣìdí ètò mo ní ọ̀dọ̀ àwọn obìnrin ni mo lọ ṣe àgbàlagbà ọ̀dọ́ ni wọ́n mo lè sọ pé sisi ni wọ́n tó dẹ̀ jẹ́ pé àtijọ́ tán ti bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n yàn láàyò orúkọ wọn ò bàjẹ́ ìjọ ta ti ń gbọ́ pé ṣìdí òkè dáadúbúlẹ̀ ṣìdí òkè dáadúbúlẹ̀ àbá wọn bẹ̀ mo rò pé gẹ́gẹ́ bí fine girl irọ́ ni kò lè rí bẹ́ẹ̀ á níbi tó máa kù sí. ẹ̀yin wa lórí ètò Oyinmomo mo ní ìdùnnú àti ayọ̀ láti ṣe àfihàn arábìnrin Victoria Adébóyè ṣe wà dáadáa. mo wà okay. ẹ̀rí òjẹ́ kọ́kọ́ náà ẹ bó yẹ ẹ̀rín yẹn músẹ́músẹ́ kí ló ṣẹlẹ̀ gangan what's all this beauty about now? Èwo ni tension èwo ni tension don't give me gratuity yet. How is life? Fine. Life is good. Life is fine. Adúpẹ́ f'Ọlọ́run. Ó tiẹ̀ wà obvious. Àwọn olùmọ̀tẹ̀ ìwọ̀n ara ẹ̀ ló mọ̀. Mo mọ̀ wípé wọ́n máa ń sọ pé nínú àwọn tí wọ́n jẹ́ ọlọ́mọge tí wọ́n wà ní tíátà lénìí ẹ wà lára àwọn tí wọ́n kì í kọjá àyè yín. Ta ni Victoria Adébóyè? Victoria Adébóyè jẹ́ òṣèré orí ìtàgé ìyẹn lákọ̀ọ́kọ́. I'm a writer. I'm a production person as a whole. Ẹ ṣáà ní pé anything tó bá ti jọ mọ́ movie making ẹ ṣáà pè mí sí màá dá sí. Iṣẹ́ kọ́ ni ibo lẹ ti kọ́ ibo nífẹ̀ẹ́ tíátà gan ti wọlé nínú ìrìn àjò ayé yín. Láti ilẹ̀ náà mo ti ní flair fún pé mo ti ohùn mi láti ṣe láti ilẹ̀ wọ́n ti máa ń sọ́nu lé mi ìwọ ẹ má lọ máa ṣe fíìmù ó ti bẹ́ jù ó ti ṣe kíní kan jù so yẹn ló mú mi lọ fún art ní school ní secondary school ni so art class ni mo lọ from there a máa ṣe all this drama club ta máa ṣe ta máa present so ìgbà tí mo wá tún fẹ́ go further mo wá study mass communication yes ara ẹ̀ náà ni gbogbo ẹ̀ so from there ṣá kò ń ṣe pé mo bẹ̀rẹ̀ bí actor láti ilẹ̀ I started as a writer. I'm a crew person, crew member ni mi. I'm always behind the camera. So I did that for a while. Kó tó di pé mi náà bẹ̀rẹ̀ sí ní feature in movies like that. So díẹ̀ àṣà à ń ṣàjọ mọ́ra wọn. Àwọn tó ń bá ní ṣiṣẹ́ tó ń bá ní ṣe agbátẹrù crew lẹ́wà ta ni ọ̀gá yín kí lẹ kọ́kọ́ kọ́ gan kó tó di pé acting. Bí mo ṣe wọ industry through Káyọ̀dé Adébáyọ̀ director ni. Báyìí ẹ mọ̀ mi mọ̀ bóyá ẹ mọ̀ ìgbà tó jẹ́ pé nínú ojú screen tó máa ń fi number if you want to be an actor call this number. Yes, that was how I got to. Lẹ ṣe rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn nìyẹn. Yes, how I got his contact so mo pè wọ́n pé sir mo fẹ́ máa ṣe èmi náà fẹ́ darapọ̀ mọ́ yín o mo fẹ́ máa ṣe fíìmù help mi o you know said come o máa bọ̀ jẹ́ kí n rí ẹ ká tiẹ̀ jọ ní discussion so mo ṣáà lọ bá wọn àwọn ló wá mentor mi pé ọmọ èmi ò ní pò lè ṣe fíìmù ṣé nǹkan mi wà
tó tún lè ṣe aside pé kò tiẹ̀ act cause ó kàn lè dé kó náà fẹ́ máa ṣe fíìmù at least bẹ̀rẹ̀ láti ibì kan mo ṣáà jókòó pé I don't understand kò yé mi. Kí ni gan mo fẹ́ mú gan? Èwo ni mo fẹ́ mọ́ ṣàkà gbogbo oríṣiríṣi department tó wà ní kíní pé ṣé o fẹ́ go into makeup ni kò tiẹ̀ kọ́kọ́ ṣe training díẹ̀ àbí èwo ló fẹ́ ṣe PM ni àbí script writing. Ìgbà tó wá sọ script writing mo wá like ó dà pé mo ní interest lórí script writing. Hey, I think I can write. Kò ṣe pé mo ti kọ́ rí o but mo ṣáà develop confidence yẹn pé I will do it now kò lè. Ṣé o ti kọ́ fíìmù rí? No, but ẹ ṣáà jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibì kan. So you now give me a script pé let me go through it and I should develop something from it. Hey, assignment lele ibo mo fẹ́ gbé bàbá yìí. Ní first day at school. Mo ṣáà fọkàn kan mo ṣáà lọ study script yẹn. Mi náà wá ronú. Ó yẹ kémi gan lè bring up something because gba tá wà ní school máa ní ká kọ new story and mo notice pé tí bá form story mo máa gba highest mark ní class ju tí bá rí real story gangan mo lè má gbà ju 2 àbí 1 lọ but tí bá ro story kan pé mo kàn formulate àròsọ tẹ̀kọ̀dé gbélẹ̀ mo lè 10 9 over 10 mo ṣe máa gbà test lóòótọ́ lágbára Ọlọ́run mo kàn lo yẹn náà wọlé pé eléyìí náà ó máa ní nǹkan tó máa ṣe mo kàn ro story kan ni mo lè gbé kalẹ̀ mo ṣáà ń break ẹ̀ ó máa ń dùn báwo ṣe fẹ́ end ẹ̀ ẹ wá ní starting wá kù finishing. Understand kí ni ẹ ṣá gbọ́dọ̀ mo ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí ó yá mo ti bẹ̀rẹ̀ ó dàrin ó lọ ìyá yẹn bá ṣe ìyá yẹn náà tún lè ọmọ mi mo ṣe kọ́ mo ṣàkọ́ bí 40 pages 40 scenes gẹ́gẹ́ wà kò bí ọ ṣe máa accept ẹ̀ mo ṣàgbé lọ hey sir ẹ jọ mo ti ṣe tán ó sure pé ní mo kọ́ Ọlọ́run kíní kan he read it and he was like this is wow mo fọ́ o just like that. Mo ní ẹjọ́ kíní yìí ó make sense pé at least ó ní lesson àwọn èèyàn máa rí nǹkan kọ́ and I like the beginning the ending the body of the story ó ti lọ gbà ẹja let's start. Àti bẹ̀rẹ̀ nìyẹn. Bí ṣe ṣe bẹ̀rẹ̀ nìyẹn so ó ṣàbẹ̀rẹ̀ sí ní kọ script most people tó mọ̀ mí script gangan ló fi kọ́kọ́ mọ̀ mí nínú industry. I write for people I write stories kó tó wá di pé ṣáà mi náà wá bẹ̀rẹ̀ ní future kò jù bẹ́ẹ̀ lọ. Writing story wo lẹ ti kọ ìtàn wo lẹ ti kọ rí tó fún yín lówó tó pọ̀ jù. Owó tó pọ̀ jù yẹn ẹ mọ̀ ẹ jẹ́ ká jọ báyìí téèyàn bá fi owó bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbà míì kò ní débi tó yẹ kó dé àbí báwo ló ṣe sọ cause part of training ni. You can't just come in because training ni mo fi bẹ̀rẹ̀ writing kò ṣe pé mo dìdí jẹ́ writer from the beginning. Okay. To understand. Ṣọ́fẹ̀ lẹ wá ń kọ story. Mo ṣọ̀fẹ́ mo ṣáà bẹ̀rẹ̀ pẹ́ ó bẹ̀rẹ̀ ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ àgbà ilé ó dẹ̀ ń jọ ìgbà tó tún yá àgbà ilé ìgbà táwọn èèyàn dẹ̀ ti ń rí i pé ta ló kọ story yìí ẹni ló kọ story ẹni ló kà àìmúlọ́mọ kan tó lè kọ story she can write well she writes well mo ṣáà oríṣiríṣi reviews ó wá bẹ̀rẹ̀ sí jẹ́ ká máa àkọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní gba ọjọ́ 10 ìgbà àkọ́kọ́ fi bẹ̀rẹ̀ tí pitch làwọn yẹn ọmọ mi ò tẹ̀ ṣe dáadáa gba 10,000 ti bá rí báyìí inú mi ń dùn pé wo mà ṣe o wọ́n mà ti fún mi 10,000 tí mo wá ọkọ bẹ́ẹ̀ so from there ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní build up ó di pé iye báyìí lèmi náà fẹ́ gbà ẹ bá ti san 200 ẹjọ́ bóyá kọ́ ẹ lọ kọ́ ẹ̀yin náà oníkálukú ló lọ́pọlọ lóní story ló lọ́pọlọ so ó ṣàṣebẹ̀rẹ̀ nìyẹn so ní ìtẹ̀lé ká iye stories. Ó dà ẹ wá jẹ́ ká wo ọ̀tọ̀ ní owó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ìwúrí iṣẹ́ yín wò lẹ́kọ̀ọ́ tó fún yín ní ìwúrí jù táwọn èèyàn accept pé Victoria ló kọ́ṣẹ́ yìí. Ó pọ̀ o. Ẹ dárúkọ wọn fún wa. Ṣé kí n bẹ̀rẹ̀ láti ìdẹ̀ra mo kọ ìdẹ̀ra. Ta lẹ kọ fún? Ara mi ṣe nìyẹn. Okay. Mo kọ Adélé ọ̀ràn fún Wùnmí Tóríọlá. Ẹ̀yin lẹ kọ Adélé ọ̀ràn yẹn? Bẹ́ẹ̀ni. Ẹ̀yin gangan lẹ kọ? Bẹ́ẹ̀ni. Ọ̀ràn lẹ kọ lóòótọ́. Mo kọ SOJ. Mo kọ
ẹ wo tó bá jẹ́ kíkọ o mi ti ẹ̀ lè rántí ó bá mi lójijì question yìí mo ti kọ stories tó wú yín lórí ó pọ̀ mo kọ tsunami fún Kẹ́mi-T mo kọ fúnra mi mo ti kọṣẹ́ èmi mo kọ Èbùrẹ́ I can't even name it like adúpẹ́ fọ́lọ́run. Alhamdulillah adúpẹ́ fọ́lọ́run. Nínú gbogbo iṣẹ́ tẹ́ ti kọ yìí mélòó lẹ ti produce fúnra yín ó ti di mélòó? At least production mo ti ṣe bí 5. Production 5. Ṣẹ́yìn lẹ lówó àbí láwọn tó gbárùkù tì àbí marketer fún yín lówó? Èmi kọ́ ni mo ní capital. I don't lie. Okay. Marketer ló gbárùkù tì. Báwo ló dàbí investor àwọn ló invest. Yes. Okay. So marketer which is Olasco Films. Àwọn ló invest. Olasco àti èròjú owó náà ṣẹ́yìn náà rere ń bẹ. Adúpẹ́ fọ́lọ́run. Tó kò kọjá àfaradà. Kọjá. Bí ó ti ẹ̀pọ̀ púpọ̀ kankan jáde ń bẹ. Aṣáàdúpẹ́. Àdúpẹ́ ni. Alhamdulillah. Kódà gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ wípé ọ̀nà yìí kò ń ṣe ọ̀nà tó tẹ́ fún àwọn obìnrin pàápàá jùlọ pé àwọn ọkùnrin lóòótọ́ wọ́n máa ń ní bó ṣe máa ń get away wọ́n máa ń mórí bọ́ àmọ́ obìnrin tó bá tún débì kan èèyàn kan á tún ní ṣídí òkè dádúgbúlẹ̀ ṣídí òkè tó bá tún rìn síwájú tó tún ní ìwọ́ mi ṣe ní wọ́n tún bọ́ síwájú wà á tún báwo lẹ́yìn ṣe ń many men in my convoy. Nǹkan tó rí lè ṣẹlẹ̀ ni wípé kò sí organizations tí ò ti sí. Ẹ má fún mi níyẹn mo mọ̀ jẹ. Ẹ mọ̀. Mo mọ̀ mo ti mọ̀ àti kàwé yẹn sẹ́yìn báwo lẹ́yìn ṣe ti yín. Jàkí lèmi o èmi ń ṣiṣẹ́ o ìwọ tó bá lè ṣì di òkè àṣà lè ṣiṣẹ́ ẹ ti understand. Ó ti yé mi. Me I'm an hard worker bí a hard worker dẹ̀ la máa sọ mo ń ṣiṣẹ́ you will see me working you will see me active on set and people appreciate effort. Ẹ jẹ́ ká fi ọ́ ní nǹkan téèyàn bá jìyà fún kò lè pẹ́ lọ́wọ́ èèyàn mi kò ṣe pé mò ń spite àwọn tó ń ṣe ẹlòmíì ò ní choice ẹlòmíì ti believe pé tóun ò bá ti ṣe kò sábùjá mi lọ́rùn ọ̀pẹ but tó bá mọ̀ pé òun ṣe the right thing in life kò sí kó má sí challenges kò sí kó má sí àwọn circumstances tó máa ṣẹlẹ̀ tó máa come around but o ní láti kọ́kọ́ develop thick skin you need to be ready to face life bó bá ṣe wá fẹ́ face ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tó bá rò pé tí ìbá ti ṣídìí òkè níbi tí mò ń lọ choice ẹ̀ nìyẹn ìwọ tó bá dẹ̀ rò pé iṣẹ́ yìí máa ṣe o tẹ bá lé mi bí kò lè burú títí aṣáàmáréyàn kan tó máa ní Victoria òde wà ń ṣọmọ bẹ́ẹ̀ o àmáréyàn kan tó máa mọ̀ pé Victoria she's strong she has strength she can do it àmáréyàn tó máa sọ tó máa nígbàgbọ́ nínú yẹn. Èmi ò ní believe pé tó bá ṣe ìranù ò ní mèkè èmi kò sínú dictionary mi. Adépẹ́ tó bá ṣe ìranù òun ṣe nìyẹn. Choice ni gbogbo nǹkan láyé yìí ẹlòmíì dẹ̀ kò ṣe pé òun náà nǹkan ló ń bí nǹkan míì but oníkálukú ló ní determination and oníkálukú ló ní focus so ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọ̀rọ̀. Èmi tiẹ̀ mọ̀ pé wọ́n sọ pé bí fine girl ṣe wà lọ́dọ̀ yín ni ọ̀gbà wà àmọ́ kó tó di pé àsáǹpù ọ̀gbà ọ̀dọ̀ yín yẹn ibi fine girl di ọ̀gbà àdè ibi tó bá fẹ́ ló máa rí ibi tó bá price ló máa gbà ìyẹn ló máa rà ṣé ọ̀gbà yìí ẹ develop láti máa fi gbára yín lẹ̀ nítorí àwọn èèyàn sọ pé Victoria ó ní bàbá wèrè lé ó ní ṣókò lórí ẹ tiẹ̀ má gbé lọ nígbà tí mo wá tún wá rí ní in person mo ní àṣẹṣọ ọpẹ ni tẹ́ ẹ sọ yìí náà ẹni tán sọ yìí náà rí ibo lọgbà àti wọlé ṣé tactics ni. I can say that because ọgbà yẹn kò ń ṣe ẹ ṣáàrí mi lẹ́yìn bó máa wà nù jíìn náà ni kò sọ́gbọ́n tí ò bá sí ò lè gbé jáde nǹkan tó wà nù ẹ̀ náà ló gbé síta. Nǹkan tí mo kàn believe pé you have to be creative in this our industry. O ní láti fáwọn èèyàn kan like báwo ni mo ṣe lè put ẹ̀ tún wò pé kí ni mo lè ṣe. Kí ni tuntun tí mo tún lè gbé wá ara wo ni tí mo tún lè dá. Kí ni mo special thing táwọn èèyàn tiẹ̀ máa tún fọ́ fún. Kò ṣe pé actors wà everybody act everybody is good in their lane ìmájà lọ fà but o lè rò pé ẹ̀yà ẹjọ́ kí mi náà tún jáde báyìí ká tí wò bóyá ó máa jẹ mo kàn ná ṣẹ́ yẹn ni ẹ̀mọ̀ kéèyàn kọ́
sample wọlé sample yí táyà ó ti yẹ bó ṣe ń lọ ti ẹ nìyẹn o kò kọ dá padà mọ́ nìyẹn o nǹkan rí pàwọn èèyàn lè ẹ bá ẹlòmí ọgbọ́n wèrè yìí ẹlòmí àti rí mẹ́rù ká ṣe ṣú ọ̀pẹ ẹni náà ni òun náà ni ó kọ̀ wà lọ́pẹ́ bá ṣe fẹ́ bẹ́ ṣe sọ láti lẹ̀ yẹn nǹkan tó bá fẹ́ ló kò tọrọ àwọn fún ẹ nọ́mà. ẹ wá jẹ́ ká wò ó tó bá fẹ́ ni kò tọrọ ṣé àti níbi tí ọ̀gá yìí ti gbà yín lẹ̀ lóòótọ́ pé ẹ dé bẹ́ẹ̀ àsìn. ló máa ń gbà mí lẹ̀ ẹ mọ̀ pé street ni Nigerians gangan àwa òkè kí n má sọ the other side so I don't believe and one thing about me I'm a very real person. Mi mọ bó ṣe ń form kò ń ṣe calling mi tó bá jẹ́ kó máa live fake life ló máa fi survive me o bẹ́ẹ̀ mo lè last because I don't know how to do it. I'm just myself and I think people love when you are real more. Àwọn understand wo yìí on rí wa o they know real people ẹ má jẹ́ ká máa tanra wa from the movies they watch I don't know how ẹlòmíì gan máa ń pè báwo lẹni tẹlòmíì bá send DM sí mi báyìí máa ń sẹ́ni yìí bá mi gbé ni I love you you are so real you don't take nonsense you know what you're doing kíni lémi náà. I will not be like ta ló ń fún àwọn people yìí lẹ́spo èèyàn lè rí kórìí máa bí everybody ló ní other I'm not saying I'm perfect I'm not perfect. Nobody is perfect, ká má tàn rárá. But to some extent, I'm just real to myself. I'm real to my craft. So, tẹ́ bá rí mi, tí bá dé anywhere, tí bá dé, àwọn tí bá rí kó yẹ kí n ṣe ọgbà fún, màá gbé fún wọn. Ọmọ oró mi, àmọ́ pẹ̀lú ẹ̀ adìbẹ̀ ẹ̀mú. Ṣé bàbá bẹ̀rẹ̀ ibẹ̀ wà, ibẹ̀ ló ń lọ. Jàre lọ́wọ́ kan. Àwọn tó bá dẹ̀ jẹ́ pé ó ní, good afternoon. Àwọn tó bá dé ní fork and knife. Thank you so much. Thank you for supporting me. Àgbé yẹn náà wọlé. So I'm just exploring. Ẹ̀kọ́ bá gbà yìí tí. Èmi ṣáà explore tèmi mi ò mọ̀ ń pẹ́. Ó dà ẹ jẹ́ ká wò báwo ni lẹ́nu iṣẹ́ yìí ẹ ti ní àwọn sàwáwù kí ni reception ṣé reception ẹni pé tó bá pè mí síṣẹ́ èmi náà pè é síṣẹ́ mi bí wọ́n ṣe máa ń sọ àbí mo níṣẹ́ yìí ẹni yìí lóòótọ́ kò pè mí rí àmọ́ mo rí nínú kárátà yìí ṣe ń ṣe bẹ́ẹ̀. Méjèèjì náà ló ń lọ fún àwọn. Ẹ já wa sí. Like tí n bá kọ story sí èmi dẹ̀ rí tí n bá rí actor tó máa interpret story ó máa ń dàbí pé ó ti fún mi breakfast ni. Understand? I will not even be happy because ìwúrí ẹni tó bẹ́ẹ̀ àtọ́yẹ̀ èmi jẹ́ writer ìwúrí ẹni tó write ni pé kó rí èèyàn tó máa fún ní picture tó ń rí picture ìgbà tó ń kọ́ yẹn because there is a picture coming to your head then bó ṣe ń kọ́ yẹn there is a picture you seeing a picture so wàá máa wẹ́ ẹni tó máa fún ẹ ní picture tó ń rí yẹn pé wàá ṣe ọmọ mi ò ń gbé mi débẹ̀. mo wọ ọbẹ̀ lọ pẹ̀lú ẹ̀ èmi gan ẹgbẹ́ mi náà débẹ̀. So ó depend tí bá rí pé nínú àwọn sàwáwù tẹ́ ṣe sọ yẹn ó lè interpret ẹ̀ fún mi ọmọ oró mi wá iṣẹ́ dé o ò lè jẹ́jú mi nǹkan tí bá ṣe normal fún mi gbogbo iṣẹ́ ló níyẹn kò sí nǹkan téèyàn egbòolé wà lẹ́bí every organization ló lé gbòolé ó yá wá bá mi sọ kínní ilẹ̀ náà wọn yá mi gbé mi débẹ̀ how many days a máa ṣe iye ta fẹ́ fúnra wa àárín ìwé wa ló wà ẹ ti understand ẹlòmíì dẹ̀rẹ̀ ó bá sọ̀rọ̀ rí even go ní contact ẹ̀ even go tí ẹ̀ tíjọ ní discussion ẹ̀ rí rárí gan wàá ṣẹ̀ máa wẹ́ni tó máa bẹ́ẹ̀ pé ta ló lè bá mi bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ mo ní ìdí ẹ̀ fún character báyìí ẹni ilé interpret character yìí dáadáa ó lè interpret role yìí dáadáa ẹlòmíà wàá gbogbo producers gbogbo actors ló ṣe gbogbo ẹ̀kọ́ lè gbolé mo lè kọ́ fíìmù tó jẹ́ mi ìrọ́rẹ́ mi bẹ́ẹ̀ kò ní bínú ni a máa ṣe ń jọ mi. Kò ní bínú. A ó mọ̀ pé mo wà fún ọ for you. Tó bá jẹ́ so báwo lọ ṣe ń put mi really good kò sí tí mo good mi ìgbọ́ Yorùbá mi ìgbọ́ English ẹ máa já mọ́ra àwọn ni o. Ó dáa ọ̀rọ̀ breakfast ẹ mẹ́nu bà iṣẹ́ ti jẹ́ breakfast lóòótọ́. Okay breakfast. Breakfast tèmi ẹ ṣe jẹ́ ká lọ síwájú sí. Ẹ jẹ́ ká wò bóyá kí irú ẹ̀ má bàa ṣẹlẹ̀ next time. Because èèyàn wo yín báyìí ń ṣe kó lóun fún yín breakfast kí ló jẹ yó. Ọmọ ìyá mi kò tó yẹn o ẹ má fojú jọ́ọ̀dì o. Ẹ já mi kí ló ṣẹlẹ̀. Ìwà là ń jẹ breakfast wo
steady meal wa ni. Lẹ́yìn bá jí láàárọ̀ ó gbọ́dọ̀ jẹ breakfast. Àwa ń dé steady on a steady level. Now. Ẹ ṣe máa sọ pé ẹ fine tó ni àbí ó ní nǹkan míì tán wá tí wọ́n rí. Ìyẹn ni bóyá kẹ́ńbà if you ask me na who I go ask òun lọ́rọ̀ tẹ̀sán. Ó yẹ kémi gan béèrè kémi gan throw ẹ̀sán audience pé ẹjọ́ ṣó ní nǹkan tó ń rí cause kò yé mi náà. Àmọ́ nǹkan tó fẹ́. Ẹlòmíì wàá wò pé torí ó fine ni. Ó máa rẹ́ni tó fine ọ̀tọ̀ nìkan míì tó tún ìwà míì tó tún máa gbé yọ. So ẹ wo question yẹn. Ó dà breakfast ò lè jẹ tó dùn yín jù. Tó dùn yín jù. Dùn yín jù ni mo sọ. Tẹ̀kẹ́. Èmi ṣé mo ké dáadáa ṣá? Ṣé mi máa ń ké ṣá? Èmi mọ̀ mi lè tọ́ yín. Wọ́n láwọn ò mọ̀. Àmọ́ ẹ ti fún yàn breakfast náà rí. Normal. Ìyẹn náà gbogbo ẹ̀ náà wá fúnra wọn ni. Ó ń wọnú ara wọn ni. Bá serve ẹ kí wọ́n náà serve mi. Àsọ di tennis. Bó ṣe wà ní ẹ téèyàn kan bá fún ẹ breakfast wọ́n gan fún ẹlòmíì o. Má da jẹ pín. Kò di kárí ilé. Fi ṣe sọ bẹ́ẹ̀ ní àwùjọ torí Ọlọ́run. Má jẹ́ kí ọkọ fún ẹni lọ ẹ́ta depression ó ti lọ nìyẹn. And now so many people are just depressed like lately. Different news is just flying. Téèyàn ti wọ depression ẹlòmíì gan ó ti lọ Yaba left ẹlòmíì wọ́n ti pè l'Abẹ́òkúta ó ti gba bẹ́ẹ̀dì síbẹ̀. Ẹlòmíì kan máa ń ikú ẹlòmíì máa ń suicide like before. Èmi ò believe lórí nǹkan bẹ́ẹ̀ tó bá ti ń rí pé o ti wọ any relationship tó ti ń di pé ó ti fẹ́ máa fún ẹ ní ó ti ń affect mental health ẹ just withdraw. Kò lọ fà gbogbo ìdú ọ̀dà yẹn mi mọ̀ bóyá ó exist. Ohun àtijọ́ ni. Mi mọ̀ bóyá ó exist àtijọ́ gan. Withdraw anything tó máa affect your mental health. Don't even do it. Just withdraw yourself from it abeg. Tó bá ti kú o ti kú ẹni tó kú ló gbé àbí báwo ni Yorùbá ṣe sọ. Ẹni tó kú ló gbé. Tọ́ ìlú wo lẹ ti wá? Abẹ́òkúta. L'Abẹ́òkúta ìlú Ẹ̀gbá. Abẹ́òkúta jẹmọ anthem Abẹ́òkúta. Ìṣẹ́yá ọmọ ẹ̀kọ́ àbí. Èmi lẹ ń bí ni. Bẹ́ẹ̀ ṣe ń wò mí bẹ́ẹ̀ pé mi túmọ̀ ṣe fẹ́ mọ̀ lú mi jù. Náà ni mò ń wò yín kẹ́lẹ́ kọ́ èmi náà ni mo ṣe béèrè. Mi lóhùn orin o àfihàn mi. Àlùbẹ̀. Ìṣẹ́yá ọmọ Ògùn. Ìṣẹ́yá iṣẹ́ màyà o. Ọmọ Ògùn ẹ ṣe gírí iṣẹ́ pọ̀ fún wa láti ṣe. Ọmọ rere kì í sáṣẹ́. Ọmọ Ògùn kì í ṣọ̀lẹ. Ẹgbẹ̀rẹ̀gbẹ́ o Olúwa ń bẹ fún wa ẹ̀tẹ̀rà mọ́ṣẹ́ o. Ìṣẹ́yá ọmọ Ògùn ìṣẹ́yá. Ọlọ́run bá mi lójijì àwọn. Ọmọ too much. Ó ti pọ̀ jọpọlọ ni. Ó ti pọ̀ jù too much. Victoria Adébóyè ṣì wà pẹ̀lú wa àdẹ́fọ̀rọ̀ jomi tó rọrùn nípa iṣẹ́. Kí ni kí a máa retí látọ̀dọ̀ Victoria Adébóyè lẹ́nu mọ́jọ́ mẹ́ta yìí? Ṣé sinimá lẹ ń gbé wa lọ ni? Àbí Netflix, Prime, YouTube? Ọmọ ẹ̀yin ni kẹ́ múra dáadáa o. Gbogbo bí tẹ bá fẹ́ gbogbo ètò ẹ̀ wà nílẹ̀. A máa mú jẹ ẹ̀rí bá ṣe ń mú bọ̀ bẹ́ẹ̀ yẹn. Ẹ kọ́ ara ó lọ sẹ́lẹ́sẹ́. Ó dàbí ẹni tó ń gun àkàbà ni. Ẹ̀rí bó bá gun kìíní tó gun kejì tó ẹ fẹ́ kí n wọnú kárátà ni. Ẹ máa wọ lọ èmi gan máa tẹ̀lé yín. Tó gùn kìíní tó gùn kejì so don't worry I have so many things in stock. Látọ̀dọ̀ Victoria Adébóyè. Yes. Ẹ jẹ́ ká padà sórí relationship. Cheating in a relationship. Can you condone it? A cheating partner or an abusive partner? Ní kéèyàn ní ọkọ àbí kéèyàn ní àfẹ́sọ́nà àbí kéèyàn lẹ́ni téèyàn ń fẹ́. Nínú èyí tó ń lùyàn àbí èyí tó ń yálè tó ń kóbìnrin èwo ni ẹ lè faramọ́? Mo ṣáà ní láti mú kan nú àbí. Ẹ mú kan nú méjèèjì. O lè lù mí o ìyẹn máa lọ fà. O ní lè lù mí. Kó tó gbé wọ́n má wọ̀rí èmi gan ti I don't appreciate it. Mo máa advise èèyàn pé wá ó wà nínú abusive relationship not to even talk of marriage. Ó dẹ̀ ṣì dúró ó fẹ́ kó pa ẹ́. I don't like that. I can't even accept it. I can't endure it. Understand mi lè mú mọ́ra. So ẹ kọ́kọ́ gbé abusive yẹn iyọ̀ yẹn. Cheating. Ọwọ́ ẹ ló kù sí. Tó bá wẹ̀ cheat.
tó bá wẹ̀ wá cheat mi bá mọ̀ tó tára mi bá gbé a máa set tára mi ò dé gbé we move. You move. Ìyẹn ṣe pé you cheat I cheat too. Èmi ò lè bẹ́ẹ̀ ṣe you cheat I cheat too. Aṣọ fẹ́ bẹ̀rẹ̀ owó ṣìnà ní rẹpẹtẹ nìyẹn. Owó ṣìnà di púpọ̀. Ṣìnà nìyẹn. Akakọ̀ mọ̀ pa fẹ́ ṣe ṣìnà kájọ mọ̀ pé ṣìnà. Kọ̀sọ́ ò lè torí pé ìwọ tó ń torí pọ́kùnrin cheat kí ìwọ náà wá máa cheat. Ọ̀nà obìnrin mọ̀ parọ́. Mọ̀ parọ́ orí náà fi ní ẹ́. Jáde tán. Kó jáde tán kó jẹ́ ká mọ ibi tó ń lọ. Tọ̀ a wá rí i pé lẹ́nu iṣẹ́ yín àwọn èèyàn máa ń nàka àbùkù sí ẹ̀yin actor. Ẹ wo. Ẹ̀dà kí ni wọ́n ṣe ń nàka àbùkù sí yín? Kò tiẹ̀ yé mi. Ẹ̀dẹ̀ lẹ wo èmi gan ò tí ì sọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ yẹn ó dá mi lára jẹ ni. Ẹ ti mọ ibi tí mo lọ. Ẹ mọ bẹ́ẹ̀ lóòótọ́. Ìmọ̀ bẹ́ẹ̀ lọ́bẹ̀ náà ń tẹ́ bá débẹ̀ ẹ lè pè mí dání. Kódà wọ́n ní nínú ká àfọkọ̀ lọ́kọ nínú àyè tẹ́ wà lóṣòdì pẹ́yìn kan lọ rí zoom sóṣòdì pẹ́yìn kan wà lórí payroll pé ẹ̀yin kan ibi tán ti ń bá yín ò dáa actress ní gbogbo wọn that's how they do. Kí ló ń gbà yín lórí ẹ̀? Èmi ò gbogbo nǹkan tẹ́ ẹ sọ láti èmi ò understand ìdí mo kàn understand ojú pé ẹ mọ̀ pé tó bá ti di pọ́n kóyàn jọ tó bá ti di nǹkan tó jẹ́ pé ó ń kó everybody jọ ìwọ ló ń ṣe ohun tó òfin ní kó ẹ mọ́ rúgà bó bá tiẹ̀ ti kó ẹ mọ́ rúgà bí nǹkan tí mo sọ láti lẹ̀ pé àwọn èèyàn ń wò wá àwọn èèyàn mọ̀ wá ọ̀bá wà ń pérò ọ̀bá kó lóṣòdì kó la gègé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ìgbẹ̀ ó ti yé yín ọ̀tọ̀ọ̀tọ̀ oníkálukú ló mọ nǹkan tó fẹ́ so choice ni nǹkan tó bá wọn ẹni bọ̀ èmi kàn mọ̀ pé tó bá kó ẹ mọ́ rúgà tó bá yá wọ́n yọ ẹ kúrò ní rúgà pé ẹ wá àwọn èyí ò sí láàrin wọn so everybody ló ń wò wá nǹkan tó bá ti wọ́n anybody just do what suits you nǹkan tó bá ti wọ́n ẹ ní kò ṣe èmi máa sọ fáwọn èèyàn bẹ́ẹ̀. Ẹ̀dẹ̀ ṣì single. Mo ṣì single. Ẹ̀dẹ̀ search àbí in search. I'm not searching. Ṣé yẹn wà lórí ìlà tẹ̀fẹ́ fún láyè àbí kò gbà bẹ́ẹ̀? Lórí ìlà. Ṣé yẹn wà lórí ìlà? Ó ń bí yín ni. Ẹ̀yin lẹ́nìlá. Àwọn mélòó ló tò sórí ìlà fún yín? Kọ́lọ́ ń ṣàpèsè ọkọ̀ alálùbáríkà. Àmín. Kò jẹ́ bó ṣe jẹ́. Ṣẹ́yìn náà rìnrìn ẹ̀. Bóyá ká bá yín ṣe kékulé gbọ́ kó sọ fún toko Victoria Adébáyọ̀ rè ohun wọ̀kọ̀ irú ọkùnrin wo lẹ́tẹ̀ like? What catches your attention? Kí ló máa sọ yín di pure water? Tẹ́kọ̀ máa scatter tẹ́ máa tutù pé oh God. Ìgbòlẹ̀ jẹ́ ká já sí báyìí. Ibi tá a bá yàrá já ìlú fẹ́ gbọ́. Jẹ́ kọ́kọ́ máa mú báyìí. Ó yẹ fún mi. Èmi láìkì tí ẹ wà presentable. Kò ṣe rí. Tí ẹ kọ́kọ́ ṣe rí. Kò ṣe dandan kó fine jùjùjùjù. Because gbogbo akọ́ ló fine. Bó tí ẹ neat. Túnra ṣe wà presentable. Kó sọ̀rọ̀ kọ́ rẹ̀ ní ọpọlọ. Tọkùnrin mi bá sọ̀rọ̀ ẹ lè kọjá àbí tẹ̀ wá ẹ. Ẹ understand? So àwọn méjì yẹn kọ́kọ́ wà. Kí àkàtẹ̀wá tó wá máa wò pé irú ìwà wo ló wà lọ́wọ́ ẹni. Ẹ mọ̀ pé first impression ẹlòmíì ó bad gan. Ó terrible. Appearance ẹlòmíì ọmọ wà jápa ni o. Ẹ sọ fún mi. Stop. Ṣé ti rí appearance ẹ rí tẹ́lẹ̀ ṣe yé èmi kẹ̀? No, ẹlòmíì kàn máa appear dirty. Tí ẹ tún ra ṣe díẹ̀. Tí ẹ já fi kán. Vicky baby. Ọmọ ìmọ̀ nǹkan tó dáa. Vicky baby. Ẹ understand? Ẹ mọ̀ gbọ́dọ̀ mi ò fine jùjùjù. Èmi là kí kò tiẹ̀ fine. Ìyẹn wà but at least tó bá tiẹ̀ wà fine. Gbogbo akọ́lu yẹn Ọlọ́run dá bákan náà. But tiẹ̀ neat. Kò ṣe tónítóní. Ṣé rí mọ́yàn. Wùwà ọlọ́pọlọ pípé sọ̀rọ̀ káwọn èèyàn pick nǹkan bẹ́ẹ̀. Má kàn máa sọ̀rọ̀ ṣá. Má kàn máa jábọ́. I understand gbogbo kinní yìí náà ó necessary. So ká tó wá máa wò pé so nice. Ìyẹn ni ká tó. Ìyẹn ni next phase. Lẹ́yìn bá ti ka primary èèyàn wá ka secondary bẹ́ẹ̀. So báwo ló ṣe ń ṣe? Báwo ni wà ẹ̀? So kò ní wà tútù. Má ṣe jù rẹ lọ. Be real to yourself. Mo kò sí nǹkan tí mo fọ́ fún tó kéèyàn rí láyé yìí. Don't hide. Don't fake things. Come out clean. Come out plain. Jẹ́ kó mọ̀ pé this is Victoria. This is you. Jáde. Ntí mo fẹ́ rèé ìbẹ̀dẹ̀ ni mo ń lọ. Tó bá tẹ́ mi lọ́rùn màá dúró bí ó sì tẹ́ mi lọ́rùn
ní sì mọ̀ lọ ó rèéyàn tiẹ̀. èyí náà akúkú dẹ̀rẹ́ lómi èyí náà sì rẹ̀ lómi èrò pọ̀ kọ́lọ́run ṣàánú wa ni. bọ́ olówó dé ńkọ́ àwọn èèyàn kan á ní it's better I cry in Bugatti than to be laughing in kẹ̀kẹ́ Márúwá. èmi ò cry in Bugatti o èmi ò cry in Bugatti o yìí fẹ́ rú rẹ o no that statement yẹn worst o lábàá èèyàn tó ń cry in Bugatti yóò fi Bugatti lẹ́gbọ̀n ó pé peace of mind mi wà very important. àwọn èèyàn tí poverty bad economy ó ti sàwọn èèyàn di wèrè tán sílùú kò ń ṣe pé ẹlòmíì choose láti sọ statement yẹn bọ̀ ìyà yẹn náà ìyà pọ̀ ìyà ló jẹ́ kẹ́lòmíì wò pé wo kí n tiẹ̀ kú bá máa lówó lè ní kí n tiẹ̀ kú lọ́la poverty yẹn ó ti affect her psychologically because it's not even normal for you to say things like that pé it's better I cry in Bugatti than to laughing kẹ̀kẹ́ Márúwá. ká má máa sọ kó dá tàbá rí ọlọ́màjà wà ní situation yẹn a tún fẹ́ padà sí kẹ̀kẹ́ Márúwá tàwa gan. So me I don't say that me I just want peace kọ́ lọ́ ṣàṣàánú kí n lè jẹun I don't want too much I just want to be comfortable so that I should be able to take care of my people kí n lè jí kí n jẹun èèyàn lè gbọ́ bùkátà kí n lè gbọ́ bùkátà kí n wọ mọ́tò tó normal. ẹ ti understand ojú kòkòrò ló jẹ́ kẹ́lòmíì máa ṣe kò ṣe pé Ọlọ́run ò ṣe fẹ́lòmíì bọ̀ ojú kòkòrò àwọn èèyàn wa ti pọ̀ jù ẹ understand so tó bá jẹ́ wọn bá tọ́lọ́run fún ẹ tó bá ti tẹ́ ẹ lọ́rùn I think it's okay. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ lẹ́nu Victoria wọ́n ní ìwọ̀nba tọ́lọ́run bá ti ṣe fún ẹ kò tẹ́ ẹ lọ́rùn ìtẹ́lọ́rùn dẹ̀ ní bàbá ìwà o lè má fáìn jù tó bá ní ìtẹ́lọ́rùn wá dàbí ẹni tó ní gbogbo ayé ni ó ṣe wà ní obìnrin ló sọ bẹ́ẹ̀ torí ẹ̀yin tẹ́ máa sọ pé obìnrin rẹ̀ ni wọ́n ní ìtẹ́lọ́rùn tí ó bá ti lówó lọ́wọ́ wọn ò ní fẹ́ irọ́ ni tẹ́tìrìsì àwọn ti sọ pé tó o bá ti neat tó o ṣe é wò tó o sọ̀rọ̀ lẹ́nu dáadáa tọrọ ẹnu ẹ dá ṣáká ó láwọn kankan owó máa dé naija money is gonna come tó bá tẹ pamọ́ ṣe Sisi Vicky láti ọ̀dọ̀ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ AK Media Studio wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín pé nínú àìráyè yín ẹ wáyè láti dá wa lóhùn pé ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ pé ẹ̀bùn ráńpẹ́ yìí wọ́n ní ká gbé fún yín o. ó kéré o ẹ máa gbé ẹgbẹ́ apá mi o. ó jókòó. àtọ́rọ̀ ní rọ́ọ̀bù mi lọ́nà báyìí eléyìí pọ̀. a máa gba mọ̀pọ̀ fún yín. eléyìí pọ̀ ẹ ṣé o mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí báwo lọ ṣe sọ Yorùbá help mi. ẹ dúpẹ́ lọ́wọ́. mo dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àti olùdarí AK Media àwọn ló ṣe agbátẹrù ètò Ìmọ̀ọ́mọ̀ ẹ ṣé gan adúpẹ́ o ọwọ́ yín máa rò òkè ó ti eré lọ́la fáyà pọ̀ ẹ̀ ní jábọ̀. o ṣé ọmọ mi ọlọ́ọ̀tẹ̀ ẹ̀ jábọ̀ bọ́lá ti ń bọ̀ bọ́lá èkì ètò yóò máa lọ máa fò ó ti eré ọlọ́ọ̀tẹ̀ sílẹ̀ fún ó wà nù lọ́lọ́ màmá bẹ̀ ibẹ̀ ló wà ibẹ̀ ló ń gbé ibẹ̀ ló ti ń jẹ ibẹ̀ ló ti Victoria ló sọ̀rọ̀ Victoria ló kí bàbá ta ló fẹ́ yẹ̀ wò. ọlọ́sọ iṣẹ́ kan balance ni kò lọ fà tó yẹn. ẹnu ká wa ẹ jẹ́ ká jẹ́ kẹnu ká wa ẹ̀yẹ wa lórí ètò Ìmọ̀ọ́mọ̀ àníríjù báyìí lọ níbi tí a fẹ́ fi full stop sí òun lélẹ̀ ó gbà ládùúrà fún wa wípé iṣẹ́ tí a bá ń ṣe lágbára Ọlọ́run kò ní dìṣẹ́ mọ́ wa lọ́wọ́ gbogbo nǹkan tí a bá dẹ̀ ń rò lọ́kàn Ọlọ́run á jẹ́ kó wá sí dáadáa ìyẹn tẹ́ bá ń rò dáadáa ó lè má rò pé kọ́mọlàkejì ẹ ṣubú kí nǹkan rẹ̀ kó já sí ẹ lápò irọ́ ni púpọ̀ nu wa àfọwọ́fà wa òun ló bá ti wá jẹ́ gẹ́gẹ́ bí àlejò mi náà ṣe sọ pé a kì í dúró síbi ìwọ̀n wa àmọ́ ìtọ́wọ́ mi ò tó òun fi gọ̀ǹgọ̀ fà òun fi tó bá fà tán wàá fà lé rẹ lórí wàá dẹ̀ dáràn excuse justice for justice gan orí justice ìwé owó wa ń tiẹ̀ wọ́n kọjá yìí o ibi táwọn bá ti pè é sí má lọ bẹ̀ ọ̀rọ̀ táwọn bá ti fi lọ ẹ́ má dà sí wọn ò fẹ́ kó mọ̀ ní lágbára Ọlọ́run ìbùkún àtìrẹ àti ayọ̀ ló máa tẹ̀lé wa ire o.